gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kàdá ṣe kàná bàbá wà lágége lálùfáà wa. èyí tí ọlọ́run ṣe látọ̀dọ̀ ẹni wa olólùfẹ́ bàbá lágége táwọn tiẹ̀ máa wípé ìfẹ́ náà tó báyìí. Allahu Akbar. torí kí èèyàn tó rántí ààyè ni láti ṣe oore síbẹ̀ ó ti yé báwọn ọfẹ́ ṣètò ọlọ́run lóòótọ́ àmọ́ ìfẹ́ kún kò síbi èèyàn ó lè gbé kò síbi èèyàn ò ti lè ṣètò ọlọ́run bí èèyàn bá nífẹ̀ẹ́ ààyè kan á sì gbóore láyé míì àyè pọ̀ tí wọ́n ṣe sí àmọ́ kí èèyàn tó ronú kan wípé inú ọgbà bàbá Sheikh Adam ó ti yé báwọn ọgbà bàbá lágége làwọn fẹ́ ṣe dáadáa yìí fún ìyẹn náà ó tó kéèyàn ó dúpẹ́ ẹrú ẹ̀ fún king of music ọgbọ́n king of music jẹ́nẹ̀ kí là ń pè é Dr. Alhaji Muhammadu Saida Òṣùpá Akóredé ẹ̀rí nǹkan kí ló pé bẹ́ẹ̀ ni ọba orin èyí tó ṣe yìí mọ̀kọ́ ọ̀pọ̀ àyà. wọ́n sọ kínní kan fún ọ́njọ́ níyìn láyé mo sọ bẹ́ẹ̀ mo tún tún sọ lẹ́ẹ̀kan sí i èyí máa sọ ọ́ ní marat ọgbọ́n marat ní adida ìgbà tó pọ̀ tí èsì ìgbà kan ní máa sọ pé mustahil ọgbọ́n mustahil an yuhibba ash-shaqiyyu as-sa'ida. Allahu Akbar. ọgbọ́n mo gbọ́ yín sá. an yuhibba ash-shaqiyyu as-sa'ida kí eléri ibú ọ fẹ́ràn eléri ire ọ̀pọ̀sibù muzahilu ni. kò ṣeé ṣe. ọlọ́run lágbá kó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kò ní ṣe bẹ́ẹ̀. Allahu Akbar. eléri ibú yìí nífẹ̀ẹ́ eléri ire. ẹni ọba ti rí dín nífẹ̀ẹ́ bí tó rí wà ó ń tọ̀ ń lóore láàdì. gbogbo ẹni tí bá ń fẹ́ràn babalágége tó ní eléri ire nu ẹni ọba lòun ń bínú babalágége tó ní eléri ibú nu ni. ìdàkejì eléri ire opposite ẹ̀ náà léléri ibú. eléri ibú náà ni ó ti yanjú bá ní ẹni tí bá ti ń jẹ́ pé olólùfẹ́ babalágége. al-amru wa muqabiluhu. ẹni tó bá ti wá ní pé bákan sí babalágége sóhun. ń bẹ lára ẹni ẹni tí ń bá ń fẹ́ bàbá yẹn oríire ń bẹ lára ẹni toró lóríire babalágége. ọgbọ́n olóríire àtọ̀dọ̀ ọlọ́run wá ní babalágége ẹni wọ́n bá ti wá rí nàrí tí wọ́n fi ń fẹ́rù ẹni bẹ́ẹ̀ ẹ wo ń tọ̀ wọn dáadáa ẹ tírèsì ẹ lọ oríire ń bẹ lára ẹ. nípa àjẹyàn ń bẹ lára tiẹ̀ náà. nípa àjẹyàn ń bẹ lára tiẹ̀ náà. Allahu Akbar. lọ́dọ̀ ẹni tí ọba rí bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀. Alhaji wa Saidi Òṣùpá yìí eléri ire ni. Adamallahu ayatahu. wọ́n lé eléri ire ni máa ń sọ̀rọ̀ eléri ire eléri bú àti máa sọ̀rọ̀ ara wọn. bá a ti sọ yìí nísìnyí àwọn eléri bú kan bẹ́ẹ̀ pé ẹnu ọgbà tí yòówù tó dé lánàá nísìnyí wọn tó ń bàjẹ́. ẹ lè gbúròó nínú ayé yín tẹ́ fi kú. àmín. èyí tẹ́ sì ń bẹ lọ́wọ́ yín tẹ́ ń pọ́n láwọn ọlọ́wọ́ gbà lẹ́nu yín. àmín. torí bí orí wà lẹ́ ẹ̀fẹ́ kó orí ó débẹ̀ yìí. ẹ̀fẹ́ kó ọmọ olórí ọ jẹ́ ẹ̀fẹ́ kó lórí àná kó rèrè ọsẹ́ kùdù ni. Alhaji Saidi Òṣùpá òṣìṣẹ́ léyìí tán. ọgbọ́n àṣẹ gbogbo ẹni ó kéwú lọ́dọ̀ Sheikh Adama kọ́ lọ́mọ Adama lọ́mọ kéwú Adama. kì í ṣe gbogbo ẹni tó kéwú. kì í ṣe gbogbo ẹni ó kéwú mbẹ. lọ́dọ̀ Sheikh Adam. eléri bú bẹ́ẹ̀ náà ọmọ kéwú sí Adama. Allahu Akbar. torí bẹ́ẹ̀ nínú ojú ànábì náà mùnáfíkì bẹ́ẹ̀ nínú àwọn ojú ànábì. nínú àwọn tí ń bá nínú àwọn tó bá ànábì lò gbà torí ànábì dọ́dọ̀ wọn mùnáfíkì bẹ́ẹ̀ nínú wa mùnáfíkì wa bẹ́ẹ̀ nínú ọmọ kéwú sí Adama náà. mùnáfíkì ka òsì nílà lọ́dọ̀ Ọlọ́run láyé. ọgbọ́n ẹlòmíì kí lọ́ra àwọn Sheikh Adam àmọ́ sẹ́rí ibú kò sẹ́rí ire torí kò ra jìrì rà wà báwọn ń ta orí ire ńjọ́ tí bàbá náà ń polówó eré ire ó sì jòkó tí wọn kò ríra bàbá tó wá lọ tán kọ́ yẹ kó tún wá rà lára ọmọ kò tún rà lára ẹ̀. ó kò fọ̀nà méjì. ọmọ eré ibú ọmọ sọ ẹnu ẹnìkan wà ń bẹ lókèrè wọn ò kéwu nù márkàsì kọ wọ ògiri márkàsì kéwu ọ gbọ́ Sheikh Adama yẹ ju gbogbo ẹni ó kéwu márkàsì lọ Òṣùpá gbọ́ Sheikh Adama yẹ púpọ̀. Allahu Akbar. ó sì kàtírà Sheikh Adam.
ọgbọ́ ẹ̀wọ̀n kí wọ́n ní Òṣùpá wọn ní kọ́ makiwu àbí wọ́n ní yẹn sábà àfa lòṣùpá. ẹ ló katira ṣe ká Ádámù. ọkà tíra ṣe ká Ádámù ìka tíra ṣe Ádámù lòṣùpá fi gbọ́ ṣe Ádámù yé ló fi ní pé àmì ni bàbá yìí. ọgbọ́ ṣe máa pé àwọn olórin ìtọ́lọ̀ ń bá fún làákà yìí bó ti fún Òṣùpá ni yóò máa wo gbogbo nǹkan ní aspect ní ọ̀fẹ́ lọ bọ́bá ti l'aspect tó níwèé àtún l'aspect tó na kéwú ó ti yé báwọn bó ṣe lè wù kí ó máa ma níwọ̀n bá ní Òṣùpá ké ó sì lò Allahu Akbar. ó ké ó ṣe kí ni ó lò ó. ẹlòmíì wá ké lára ṣe ká Ádámù kọ̀ wá lóhun tó ké. La ilaha illallah. èyí tó Òṣùpá ṣe fún wa yìí ọmọ ìyàwó lẹ́nu púpọ̀ o. ó surprise wa. ó surprise everybody Òṣùpá ó ṣe gbìyànjú tí ka ọ̀tá láyà tí dirí ọ̀tá. ó expected ní kí ni yẹ ká wọlé sí wa. ọkà wọlé náà ni. Allahu Akbar. Abdul-Lateef ẹ̀sìn fi mí hàn èyí ṣe tó fi wá rí bẹ́ẹ̀ yẹn ń sọ àṣírí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́. tí ń lóde ní pẹ́ lóṣùká ó ka tíra ṣe ká Ádámù. ó ka tíra ṣe ká Ádámù ó sì gbọ́ ó sì lò ó. orin tó Òṣùpá wa ṣe fún wa nù Markaz tó ṣe gbogbo ọmọ Markaz ló ṣe fún gbogbo bí a bá wà gbogbo ọmọ Markaz ayé ẹdúpẹ́ fún Òṣùpá. gbogbo ọmọ Markaz la jẹ gbèsè ọpẹ́. a jẹ gbèsè ọpẹ́ fún ìjọ ajísà òtí arẹwà ṣe tiẹ̀ fún wa tó so di kíṣẹ́ẹ̀tì kan fún baba Lágége àwa yìí nàlá dúpẹ́ fún agba hàn gbogbo tí ń jẹ́ Markaz dúpẹ́ fún o ti yé báwọn lizanu ni mí fún Markaz èyí ń bí ẹlòmíín nú àní ọ̀sẹ̀ lè máa gbé lizanu Markaz gbogbo tí yẹ fẹ́ gbọ́ náà nù ni ọ̀dà òun ló délẹ̀ yìí nísìnyí sọ ọjáde sọ̀rọ̀ kò dúpẹ́ ọgbọ́ so ọgbẹni baba Lágége dúpẹ́. gbogbo àná ni ọmọ baba Lágége. gbogbo àná lọ baba Lágége wọn náà jíṣẹ́ baba Lágége òun làwọn ń jẹ́ yìí nísìnyí ẹni ó sì bú baba Lágége wọn náà kò lépè wọn lépè òun ni wọn fi sọ ọ̀rọ̀ yìí bá jíọ tọhún ní máa dákọ rẹ̀ nítorí wọn bá dákọ rẹ̀ àwọn yóò tún wọn máa polówó rẹ̀ fẹ́ polówó ẹ̀ má ilẹ̀ náà ní kọ́ wa ọmọ gòkè má òun lọ wá rán Ọlọ́run létí orí tọ́lọ́run ṣe yìí ìdí ńlọnu. Baraji ọjọ́ tẹ́lẹ̀ ní. Baraji ọjọ́. òun ló rọ́ lọ́n létí. bẹ́ẹ̀ni orí tọ́lọ̀ ṣe yìí. bẹ́ẹ̀ni lọ́nà ìwòsàn. ó da fún ọ. òun ní sọ wípé Markaz dá ọgbọ Markaz dá ó láwọn nǹkan ó ní nǹkan ọwọ́ bẹ̀ wá ó lórí ọwọ́ Markaz wá. ó ní ẹyẹ tán lè ṣe ká Ádámù. ó ní ẹyẹ tán lè ṣe Ádámù ó lórí ọwọ́ bẹ̀ wá ó lẹ́ni kó lórí ọwọ́ bẹ̀ wá ni. ń yọ Maulana Mudirul Markaz ọbẹ̀ yọ wọn ẹni Ọlọ́run fẹ́ ẹni Ọlọ́run yàn yọ ó lè rí gbé yanyan tán. Markaz ti daworo. Markaz ti daworo ó wí bẹ́ẹ̀. ẹsẹ̀ ti dá ń bẹ́ẹ̀. ẹsẹ̀ dá ń bẹ́ẹ̀. Allahu Akbar. ó ní òsì máa lẹ̀ ń bẹ̀ má. Ọlọ́run òsì ń bẹ̀ má. èyí olólùwà mi gbọ́ lókè ní sàtí àgbọ́. ń sọ fún àwọn màláíkà pé Olúwa ní ẹ̀yin màláíkà mi èyí ṣe ẹgbọ́n tí èyí kan tó fún sóró yìí bí ẹran tí ń yàgbẹ́ ṣe gbọ́n tó wí àwọn màláíkà láwọn gbọ́ Ọlọ́run ní ẹ lọ lè fi oore kan bẹ́ẹ̀ kẹ́ fi kà wọ́n láyà. ó lè máa pa gbàgbé lé Ádámà. ó lè máa pa Ọlọ́run ọ̀gbàgbé lé Ádámà. ajé Ádámà gbàgbé Ọlọ́run gbà kan ìbí náà gbọ́dọ̀ gbàgbé rẹ̀. àdéhùn Ọlọ́run pẹ̀lú ṣé ká Ádámù ni wípé kúnlé akùnlákà wà Ádámà fi gbogbo ayé rẹ̀ lẹ̀ fún mi. má wà ọlá ayé kì má wà olówó kì má wà ọlọ́lá kì sájẹ́ tèmi padà mí náà máa jẹ́ tìrẹ Ọlọ́run. àdéhùn wọn nù nígbà wà fẹnu sọ wípé gbogbo nǹkan ti tán mẹ́. kì í ṣe fáṣẹ Ọlọ́run o. kì í ṣe lọ́ fáṣẹ Ọlọ́run. Ọlọ́run wa ni ọ̀dà ẹnbi tí wọ́n á gbà yọ sí ni wípé ẹni tí wọ́n á kéwú mẹ́ wọn rárá tẹ́ẹ̀lì expect bó ti ẹ̀ lè náwó rẹ̀ síbẹ̀ tó ọ̀gbọ́ láyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bẹ́ẹ̀ni àti ẹ̀ lè retí kó lè ṣàǹfààní kan fún wa. kì í so olóṣèlú dápẹ́ bóyá wá kàmpé Òṣùpá èso olóṣèlú dápẹ́ wá kàmpé ni. bẹ́ẹ̀ni sà. ó ti kì í sàáfà ọlọ́mọ kéwú kì í sàfún wàásí olórin ni dábàá wípé ńgbà tó jẹ́ àfà ló fi mọ rírì rẹ̀. èsì tó Òṣùpá wa ronú kan wípé kó wọn ra odidi nǹkan bá ní fún Markaz tẹ́lẹ̀ Ọlọ́run kan ò sì bá a sọ fúnra Ọlọ́run lọ sọ fún àwọn màláíkà pé ẹ lọ sọ fún ẹni tó kù tí ó ṣe nù kó fi yín òun tún ka ẹni ó jáde tí ń wí pé nǹkan ti tán bí àwọn ti ké kó fi yín ṣe ṣọ́tọ̀ ó ní kò sí nǹkan kan mọ́ bí àwọn ti ké Olúwa ní nǹkan ń bọ̀ ẹni tí ò ké ń bẹ̀ ni ó wà sóore síbẹ̀ orin tó yẹ kí wò ó ṣe táyọ̀ ọmọ bí sàdúrà fún ọ tó fi wá ń ṣe rádaràdá tó ń gbé pé ni ẹni àdúrà tó yẹ kó wá ṣe fún ọ̀hún ẹni tí ó wàá gbà àdúrà tí wọ́n yẹ kó wọ́n ṣe fún ọmọ Markaz míì tọ́lọ̀ ti pèlè èèyàn tó yẹ kó ṣe eré bẹ́ẹ̀ tí ò ṣe òun lájú Saheed Òṣùpá gbà wọn. Saheed Òṣùpá ti rajà lára Sheikh Ádámà
ọjà táwọn tó jẹ ìjọba tọ́jọ́ máa kéwù tí wọ́n ríra wọ́n jókòó tí wọ́n ríra wọ́n sì ró lára Sheikh Adam tí wọ́n jẹ tí wọ́n mu inú ilé náà wọ́n jẹ ńbẹ wọ́n wọṣọ ńbẹ wọ́n fẹ́ mi ńbẹ gbogbo nǹkan ni wọ́n gbé sí ńbẹ láyé ní ta ń kà fún wọn lónìí bọ́lọ̀ ń ṣe fún wọn. Ọlọ́run sì pè wọ́n dá sọ̀rọ̀. Ọlọ́run á pè wọ́n dá sọ̀rọ̀ láyé àwọn bá sì kí kún fún wa àmọ́ wọn ọ̀ra ọjà náà tó yẹ kún ra ọjà àwọn tí wọn ò ríra ní Saheed Òṣùpá ara wọn ọ́bì. Allahu Akbar. kí wàá Òṣùpá lára Sheikh Adam àṣírí kan tí mi rí ń bẹ̀ ni pé Òṣùpá máa bá lu bàbá yẹn ó sì kàtìrà àwọn ọmọ sọ bẹ́ẹ̀ mo lọ kàtìrà bí sọwọ́ kàtìrà wọn. ẹ ló ka ó sì. àwọn yẹn máa wọ pé Òṣùpá àti wá kàtìrà ẹ ti sọ lẹ́fẹ̀ẹ́. ìwé egbò ni Òṣùpá ni tó fi máa gbọ́ kàtìrà Sheikh Adam. ọgbọ́n ìpè babalágége ṣéun Adam nínú fàwákìwù ìjọ ni wọ́n forí sí Ádámù jẹ́rìí rí. kò fi jẹ́rìí. àwọn ṣépù kan ní máa ń dákọ. tọ́ sẹ́nu bí ẹni tí ń jobi. ìjọ ló fi kìtìrà Sheikh Adam obi jẹ́rìí ọ̀rọ̀ rí. ṣé Ádámù tó sọ déyàn. tó sọ déyàn. Òṣùpá Saheed Òṣùpá wa ń kọrin lọ ọ wa tún mú orin ó mú orin Sheikh Adam ó fi ṣe Saheed. Allahu Akbar. ń pè babalágége ṣéun Adam nínú fàwákìwù wọ́n lè kọ́ yìí. ó tún júwe tíra. ó tún júwe tíra tó wà. ó ní àyàtú bílà máàlì àyàtú musilatun kàlámù bílà jáì kàlámù mọ́dọ́yàwó wáyé nkún tàzámàlì bá àǹtà mọ́hábàbù wàkàlù gàmàkìbùlù wàhókìmù kàyúdì. Òṣùpá wa gbé ọwọ́ orin wọn ṣe kí ni wọ́n ń tú orin wọn lọ sàlẹ̀ bẹ́ẹ̀. wọ́n yàn wọn àti Haji Sauty wọn kọrin náà ni. Haji Sauty àríwá yàrá yìí wá ọwọ́ gbé bẹ́ẹ̀ ń gbé wọ́n máa pé njọ́ tí ń kọ́ wọn Haji Sauty ọmọ wò pé Haji Saheed Òṣùpá ẹ̀yin náà àwa la nìyí o owó lẹ́yìn náà tó wọ fídì wa Haji Sauty ọmọ kàtírà Sheikh Adam ó sì lò ó níbi orin rẹ̀ lílo tó lọ tíra àwọn bí orin rẹ̀ ni kò lè ṣẹ̀ṣẹ̀ ẹ̀ tán ọ̀kan náà ẹ̀sán rú ẹ̀ lọ́sàn-án ni orin lásán Òṣùpá ká orin Sheikh Adam lọ́ka òkè wúnú márkàsì. Haji Sauty náà júwe tiẹ̀ níbi Islam àdínù nàṣíà. àdínù nàṣíà Haji Sauty náà júwe tiẹ̀ náà nínú Islam àwọn olórin nu wọ́n tún kàtírà Sheikh Adam wọ́n yé zanfani ìwọ lọ́ọ́ ma kí wọ́n láàfáà ni ọ́ ǹjọ́ kàtírà Sheikh Adam ìwọ tó wá kà náà ìjọ olè sọ ń ta pé síra Sheikh Adam ló ti ka ilé yìí Òṣùpá kà ó nínú síra Sheikh Adam lọ́wọ́ ti ka ẹ̀wù àmánà ilmiya tó sì ẹ̀jẹ̀ Òṣùpá ni tó yẹ káwọn àfọ̀ òní tí ò ní. ajẹ pé tíra bàbá Sheikh Adam Òṣùpá ká ó sì tún lò. ó sì lò ó fi ká ilé kọ́ ọ wá san ẹ̀san orí ẹ̀ síbẹ̀. ẹnu ní yanyan ti tán lè Sheikh Adam. alùpàá polówó Sheikh Adam Òṣùpá. ó ní mùdírù ní njòkó tí ò lè. àyíbẹ̀kọ́ lẹ́nu tiẹ̀ bó ti wí ni náà ọlọ́run lé màláíkà gbá lẹ́nu ẹni ọgbẹ́ni sọ̀hún. ẹ wá sọ fún bó ti wí òun náà wípé ẹnu ò tún sọ ọ̀rọ̀ rí ẹmáláyé tí ó fi kú. ẹ̀yin sọ fún bó ti wí òun náà wípé bó ti wí òun kò ní sara sí yóò ti wà nánu. ẹ wá sọ fún pé kò sásọ tí ó wọ̀ láyé tí ó fi ti ayé rẹ̀ tí ó fi ti rẹ̀ mọ́. La ilaha illallah. kọ́dà kò ní débìlà kó ṣe dédé ẹ̀. ó sì bá dára rẹ jẹ́ báyìí ọ̀gá jàgbá kò sínú gbèsè ayé rẹ̀. òun lẹ́nìkan wà rájò oríire yìí ibi ẹnìkan ti ń ṣe rí ibu at the same time tẹ́nìkan ṣe rí ibu lẹ́nìkan ṣe rí ire the same time tó ń ṣe rí ibu Òṣùpá sì ṣe rí ire Òṣùpá wa fi odidi mẹ̀kánù ńláńlá tí wọ́n máa fi jí sí Ọlọ́run wọ́n máa fi kíjímà wọ́n máa lò fún kọ̀ǹpútà ní gbogbo tí ń jẹ́ yunifásitì wa èyí tí ń bọ̀ wáyìí wọ́n máa lò ń tafsiri wọ́n máa fi ṣe sí Ọlọ́run Òṣùpá wa fi Saheed Òṣùpá wa fi ránṣẹ́ sí wa nínú ọgbà Amẹ́ríkà sí. ó pọ̀ ẹ̀rí pé lè yí pọ̀ ó tó ká dúpẹ́ fún Saheed Òṣùpá ọgbọ́n ó tọ́. èyí tá a ṣàdúrà fún Saheed Òṣùpá ni wípé eléyìí tó ṣe èyí wọ Saheed Òṣùpá ọ̀pọ̀ Ọlọ́run ó sọ̀rọ̀ tọ́pọ̀ fún ọ. àmín àmín ẹ̀yà. gbogbo ẹni ọba nífẹ̀ẹ́ Ọlọ́run tó ti nífẹ̀ẹ́ abalágége kọ́ sọ ọgbọ́n Saheed Òṣùpá olólùfẹ́ ti wà ní tẹ́lẹ̀ àwọn náà àwọn olórin tẹ́mi fẹ́ náà ti máa sọ fún yín. bẹ́ẹ̀ni ẹ má fi díwá náà ẹ jẹ́rìí. ẹ má fi jẹ́rìí mo láìkì Òṣùpá dáadáa mo ti fẹ́ náà màláíkà ọgbọ́ ìmọ̀ agbọ́ rẹ̀ èsì máa gbọ́ ọ̀kan amúdútọ́ ń dà ká báyìí gbogbo wọn lè máa gbọ́ ayé bẹ́ẹ̀ kọ́ ni mo láìkì wọn dáadáa àmọ́ kì í jásí wípé káwá dé programu àmọ́ wa sọ wípé ẹ lágbájá àmọ́ orí tó ṣe yìí tó kí a polongo rẹ̀ fàyè pé tó ṣe yìí dá. torí lórí ibú kan ti já tètè máa yé léyìí rẹ báyìí ó lè ṣe ibú tán àwa rí léyìí. àwa rí léyìí tó ń ṣe rí ire ẹni ó ṣe rí ibú àfa ẹni ó ṣe rí ire kì í sàfà. Ọlọ́run tí máa gba sàtífíkẹ́tì ẹ̀rìndé lọ́wọ́ àfa àti gbé fẹ́ni tí èso àfa nù ni. Òṣùpá ti gba sàtí. ó gbà mọ́ lọ́wọ́. ọgbà lọ́dọ̀ Ọlọ́run Saheed Òṣùpá
gbogbo bí ọba wà ilẹ̀ rí ni ọmọ jẹ́ àmín ìlú èbó lọ́wọ́ àwọn ìránṣẹ́ lé ni gbogbo tọ́ọ̀tọ́ wa ni àti ibi tọ́ọ̀ lọ ni ayé òní ha olóhùn àmín ya Allah ayé ó sì ní gbàgbé rẹ òní dohun gbàgbé àmín ọláàrí ó tún máa pọ̀ sí ni ògo rẹ ò tí ì búyọ tó léyìí tó o ṣe èyí nísìnyí tó máa wò ó tún rámì rẹ nínú ayé rẹ gbé tó o ti ń lò ó bọ̀ tẹ́lẹ̀ ó kéré nínú tọ́lọ́run tó fẹ́ ṣe fún ọ tó lò yìí àmín ya Allah bọ́lọ́run ti ṣe fún Saheed Òṣùpá nù gbogbo àwọn fáǹsì rẹ̀ gbogbo wọn sórí rẹ̀ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Saheed Òṣùpá ẹ̀yin tẹ́ ń gbọ́ orin rẹ̀ ẹni yàn tẹ̀lé ẹrẹ́ ni eré tẹ̀lé ìwọ ọmọ tí Saheed Òṣùpá bí ọ̀rẹ́ ni bí ọ fámìlì tó Òṣùpá ti jáde wọn rẹ́ ni bí Allahu akbar ìyàwó Òṣùpá tó fẹ́ nulẹ̀ ọ̀rọ̀ kọfẹ́ kọ́dà gbogbo àwọn ọ̀rẹ́ Òṣùpá wọn rí yàrá sọ rẹ̀ Allahu akbar ẹni tọ́já sí pé dáadáa ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe kìí sàwọn nìkan ló ṣe fún ẹnu jó ní ìníṣẹ gbogbo àwọn ohun tíátà wọn tí wọ́n ń gba owó fún ni kò séyìí tí ọ̀bẹ ẹ̀ dá sí i ó ti yé báwọn bí ti ń ṣe káàkiri nù àdúrà tá a ṣe fún Alhaji Saheed Òṣùpá Abdul Lateef mo fi nǹkan méjì tọrọ fún Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run fún wa ní ìjásù nínú alukur'an ìjásù lẹ́àdàdí nínú alukur'an Ọlọ́run ọba mi ti parí ètò alukur'an bá ti lo ayé kur'an lọ́lọ́run fi kóde ayé kí ló pé Kùránì lọ́lọ́run fi kóde ayé òun ló sì fi kóde alikiyama ayé ọ̀dá máa bẹ alikiyama ò ní dá máa bẹ gbogbo ètò rẹ̀ alukur'an lọ́lọ́run fi kóde gbogbo ẹ̀ ẹnìkan ò lè tọrọ ẹnìkan kò lè sírètì bẹ́ẹ̀ fọ̀rọ̀ Ọlọ́run nìkan. Allahu akbar. báwo ló ti rí bí Abdul Lateef. Ọlọ́run sọ ọ̀rọ̀ inú Al-Qur'ani Ọlọ́run dákọ̀ ayé àdúnìyà ayé tọ́lọ́run pé ayé Ọlọ́run kórì gbólóhùn ayé tá ń pè ní àdúnìyà Ọlọ́run kórì ẹ̀ nígbà 115. 115. Ọlọ́run dákọ̀ ayé inú Al-Qur'ani. gbàjọ́ tó wá dákọ̀ al-qiyama al-akhirah ó tún dákọ̀ òun náà ní 115. ọgbọ́ ọwọ́ àṣedédé ara wọn ọgbọ́ ọwọ́ àṣedédé ara wọn Olúwa ń gbàjọ́ wa parí ọ̀rọ̀ táyé èyí tó fi jẹ́ 115 ní tí èyí jẹ́ 15 ọ̀hún Ọlọ́run wa parí ẹ̀ pé wà dárò lẹ́ Ọlọ́run wa ní wa mal hayatu dunya illa mata'ul ghurur tọ́ra ayé tẹ̀ ń bá a kì í tẹ̀ ń lé kì í tẹ̀ wù mọ́yà tẹ̀ rù lérí wọn tẹ̀ ẹ̀ fi ọ bọ́ lérí yìí ni ó ti yẹ wa nǹkan jẹ́ nǹkan kan o ìgbádùn ìtànjẹ ni o ẹ padà dálẹ̀ o ẹ pé tọ́lọ́run fi ka ayé lábùkù nu Ọlọ́run ka ọkàn ayé lábùkù àwọn afọlọ́ alẹ́ yìí bẹ Ọlọ́run bá jí Saheed Òṣùpá Ọlọ́run padà kan ayé lábùkù ni nígbà tí ń dákọ̀ rẹ̀ 115 Ọlọ́run pààrà owó rẹ̀ lè dákọ̀ rẹ̀ èyí jẹ́ pé 15 Ọlọ́run kan lábùkù ni onímọ̀lẹ hayatu dunya illa mata'ul ghurur ọjà nkankan ayé wọn jẹ́ nkankan bẹ́ẹ̀ ti rún ẹ̀ tán ni yọ padà bọ́ lọ́wọ́ yín ń tàn yín ni abáfọlọ́ bẹ Ọlọ́run abọ́lá ẹ̀bẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀tàn tí ń bẹ nínú ayé tí fi bọ́ lọ́wọ́ ẹni Ọlọ́run ní jọ bá Saheed Òṣùpá. àmín ya Allah. ẹni ọba fẹ́ kọ́ máa ṣe ámì fún. àmín. ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ ya Ọlọ́run wá sọ̀rọ̀ alikiyama náà tí ẹ̀dá jẹ́ 115 ńgbà tọ́lọ́run fẹ́ parí alikiyama Olúwa ní wà darul akhirah khayrun lilladhina yattaquna afala taqilun. ńgbà Ọlọ́run parí tiẹ̀ Ọlọ́run ṣe downgrade ayé ọwọ́ upgrade alikiyama ẹ lọ lè kéwú dáadáa kódà èmi tí mo sọ kó tí mo ti sọnù àdúrà lálá fẹ́ ṣe àti gbólóhùn ọ̀pẹ àti wá ń kéwú báyìí. bó ti nínú Ọlọ́run downgrade ayé bí bẹ́ẹ̀ ti hu tó ní yọ padà yóò disappoint yín. La ilaha illallah. àmọ́ al-qiyama ilé ọ̀run ni ad-darul akhirah ilé ọ̀run ni khayrun òun ló lóore lilladhina yattaquna fún gbogbo ẹni ó bá bẹ̀rù Ọlọ́run afala taqilun abẹ́ nílẹ̀ aka ìmọ̀ níta ẹ̀ tó ń wáyé. ẹ̀rọ̀nù sí dáadáa. La ilaha illallah. Ọlọ́run upgrade al-qiyama abiola bó ṣe upgrade al-qiyama bẹ̀ Ọlọ́run al-qiyama ajé Saheed Òṣùpá bó ṣe ní wọ́n láyé tó Ọlọ́run jọ dájọ́ ayé rẹ̀ lẹ́nu yìí. bí ti ń lò ó lọ yìí ayé ti ń lò ó lọ yìí ayé ò ní tàn kò sí ní làmọ́lẹ̀ ayé ò ní bọ́ lọ́wọ́ rẹ̀ yọ ajá al-qiyama rẹ̀ ọ̀ da.